kọ̀mọ̀ndúdú olórí àgbáyé ọ̀rẹ́ wa ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé yìí ó màmá sí fún ìdíje tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin fa. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé yìí ó màmá sí fún ìdíje tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ta ló ń lé o ta ló ń lé o wá sọ gan ta ló ń lé o ta ló ń lé o jẹ́ rọra ta ló ń lé o ta ló ń lé o kẹsọ̀ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé ni ó màmá sí fún ìdíje tó ọba tó pin kì í fọjọ́ orí pin. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé yìí ó màmá sí fún ìdíje tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin. ìtẹ́niléeku ìtẹ́niléyẹyẹ bẹ́ẹ̀ bá fẹ́wẹ̀ sí efu ẹgbẹ́ tẹ ẹ̀kọ́ kìíní ẹ ó mọ bó ṣe mọ aláìkọ́mọ̀dà àgbáyé mú olórin àgbèrègbèyọ̀ o àgbà ní wọn ọlọ́pọlọ tí kì í kọ́ bó tó gbéyẹ̀wò owó bí tí kì í kọ́ bó tó gbéyẹ̀wò owó bí irin ẹ mọ̀ bá mi ká lọ ọ̀jọ̀gbọ́n olólùfẹ́ orin wa sí tòní dá lórí ayé mi ṣókí la fẹ́ sọ àjò àìkẹ́nu gan-an tí bá ti ń lè lẹ̀ tí bá ti ń lè kẹ́ máa fi ìfẹ́ bá mi kó. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé yìí ó màmá sí fún ìdíje tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin. ewu síwájú ọpẹ́ mi níbẹ̀rẹ̀ kí n tó máa bórin lọ síwájú ọpẹ́ mi níbẹ̀rẹ̀ kí n tó máa bórin lọ èmi ò kí n nàjà wo oore olóore tó rọ́pọ̀ ló ṣe fún mi tí ó ṣe fún ẹgbẹ́ mi fa kọ̀mọ̀ndúdú ọ̀pọ̀ ló ṣe fún mi tí ó ṣe fún ẹgbẹ́ mi kò jẹ́ ń bá wọn lè má sáré díje kiri kò tí ì tó mi ṣùgbọ́n mo ń sọpẹ́ fún ọpẹ́ àná lóore lónìí ó lé mi kó sí i mi ò gàgà oore fáwọn tí wọ́n bọ́ lẹ́yìn mi àwọn dájú mi lọ àwọn dájú mi lọ tèmi máa bájú mi lọ mi ò pé ká ṣubú yakata àjùkọ̀mọ̀dà ló dẹ̀ ṣe ń dára fún wa olórí àgbáyé ló jẹ́ kó dára fẹ́mi ọpẹ́ òní mi èèyàn tó ń re tó ní lọ́la fa. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè fẹsọ̀ ṣe kó má parun ilé ayé yìí ó màmá sí fún má bá wọn ìdíje hùgà. tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin. ńgbọ́ ọ̀rẹ́ wa ńgbọ́ wọn ló ń lé mi yé ṣé lóòótọ́ ni wọn ló ń lé mi mi ò mọ̀ ṣùgbọ́n gbọ́ngbọ́n gidi gan ọ̀nà pọ̀ nílẹ̀ o ẹni ojú nǹkan kó máa lọ títí ọlọ́dà ni ẹni ojú nǹkan kó máa lọ mi ò gbé kọ́lọ́tẹ̀ má jẹ́ ká tàbí ká lásán ọmọ ṣoge tó bá wá ń jẹ mí lẹ́sẹ̀ ìyẹn léwu fún ẹ̀fà ọláyínú kan àdàbí orí mi yáda ẹni ṣeré gèlè tó gbàbẹ tó wá ṣubú yakata kò sí kan mi bẹ̀rù èyí tó jẹ lóyòóbá. ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè bá fẹsọ̀ ṣe tẹ̀lé kó má àzá parun àti ilé ìwà ayé yìí ó ìbá màmá sí fún ìdíje símọ́lá. tó rọ́bà tó pin gan kò fọjọ́ orí pin. iná adé iná o sẹ̀bílà ìmọ̀ ṣákìrọ̀ wà ìmọ̀ kàfúnra. ọ̀nà méjì ló ń bẹ fún ní àjọ ayé táwọn sọ tẹ̀síwájú pẹ̀lú ìparun ọ̀nà ní yàmú kan bọ̀wọ̀ fàgbàlagbà kó lè débi tó ń lọ yájú sáwọn tó jù ẹ́ kó lè ṣubú kó tó yakata mú kan nínú méjèèjì pé yóò bá lọ àwa ń bọ̀wọ̀ fàgbà ládẹ́fẹ́ ń rí tiwa ṣe èmi ń bọ̀wọ̀ fàgbà Kọ̀mọ̀ndúdú olórin àgbáyé o èmi ń bọ̀wọ̀ fàgbà ni mo dẹ̀ fẹ́ ń rí tèmi ṣe mi ò sáré ìdíje pẹ̀lú àwọn tó jù mí lọ mo bí kọ́ ṣe ká tó láyé ọlọ́run kẹ́mi president Addison Arademi Ayinde. ta ló ń lé o ta ló ń lé o wá sọ ó jẹ́ má ṣeré gèlè
àbùdọ́lá bá mi ọlọ́kẹ́mi àyíndé o àná kíra tún bá dàní márífà omi tó sọ́mọ́ra dẹ̀mí láéláé. Àṣeyíkí Abudala. Àṣeyíkí ọlọ́run mi ọlọ́kẹ́mi àyíndé o. Báwo ni mo ṣe fẹ́ àná kíra tún bá dàní márífà omi tó sọ́mọ́ra dẹ̀mí láéláé. Ẹ̀dá àdùn bá mi mọ̀mọ́ ní bá mi ọlọ́run kẹ́mi àyíndé. Mo mọ̀ ìyẹn ayé mi yí padà o, ó yí padà sí rere mo dúpẹ́ lónìí o. Ẹni ló mọ máa rádẹ̀ mí o, tó lóun ò la lára àyíndé ẹ fúnra sí. Ajẹ́pọ̀ ti ìyọ́lẹ̀dá o, ó ti dàbà mi ọlọ́run kẹ́mi. Yé ọlọ́run ó ṣe tó fàníyàn mi o, tó fi dá mi lẹ́jọ́ lẹ́yìn bàbá wa. Àṣeyíkí Abudala. Abudala. Àmì ọlọ́kẹ́mi àyíndé o. Ọmọ arábẹ̀ mi. Àná kíra tún bá dàní márífà. Bàbá aláṣọṣe. Omi tó sọ́mọ́ra dẹ̀mí láéláé. Àfọ̀ṣẹ kó la fún bàbá mi àyíndé ọlọ́run kẹ́mi. Mo dírú dárò lè hikima o làgbà ìyàkà nílọrin. Bàbá o bàbá onímọ̀ tó pọ̀ ẹ ṣe bẹ̀sì sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ gangan lórí o. Ẹ fi mí lọ́kàn balẹ̀ wípé mo pẹ́ o èmi gangan n ó dẹ̀ ní àgbáyé o. Ó ti ṣe bàbá aláṣọṣe àyíndé mo dúpẹ́ kí ni wọ́n fi ṣẹ̀ṣẹ̀ ìfẹ́ gbogbo ajísàn gbogbo yín pátá mo kí yóò ẹ bá mi dúpẹ́ fún bá mi ọlọ́run kẹ́mi ọkọ ẹlẹ́yà Fatima kẹ́mọ́mọ́ nira ọkọ ẹlẹ́yà mọ́ríyá mọ́ kẹ́gbẹ́ ọkọ ẹlẹ́yà ti báyà tún ẹ ò ní mo sì èrò àwọn alábòsí ò mà níṣẹ́ lórí mi. Àṣeyíkí Mo dúpẹ́ Abudala. gbogbo wa ti san Àmì ọlọ́kẹ́mi mo ṣe ń àyíndé bọ̀ o. Àná kíra tún bá dàní márífà. Omi tó sọ́mọ́ra dẹ̀mí láéláé. Kọ́mọ ṣáà kò tì mí lójú kò tì mí lẹ́nu kò tì mí lójú kò tì mí lẹ́nu pé mo jẹ́ kẹ́nu ọmọ àdùbà bàbá rí Gabọ́lájí. Kò tì mí lójú o, kò tì mí lẹ́nu. Kọ́mọ ní Kò tì mí lójú o, bàbá kò mi tì mí bàbá lẹ́nu. ń bá rí Pé mo jẹ́ Gabọ́lájí kọ́nà ọmọ àjọba bàbá rí Gabọ́lájí. mo rí mọ́lẹ̀ kan lára mi kan ìríran mọ́ ní nínú òkùnkùn ọba ara ló fi ṣe ìdùnnú kọ́mọ ṣáì mo ti rìn lórí ilẹ̀ ayé èmi ò mọ̀ tí ríru aládìyó èmi ò mọ̀ tí ríru aládìyó èèyàn 12 ṣéwù musa inú rídán àlìádàbí bàbá bá alábẹ́fẹ́ o Saoty àgbà tẹ́ ń jẹ́ bàbá ọgbọ́n kọ́lọ́ńdà kan mọ́ dààmú àbíyó ẹkú àdúró tì lára kọ̀ mọ́ dúdú ó ní mọ́lẹ̀ rẹ̀ àtàn bó tilẹ̀ wù kó pẹ́ tó ìwọ náà wá dògo wọ́n fún mi ló kọ̀ kọ̀ mọ́ dúdú kọ́ mọ́ ṣáìn láládì yóò mọ̀ ń pè mí ó ní àwọ̀ rẹ̀ àtàn àṣà ìkárí ayé lọ́jọ́ òní kọ́ mọ́ dààmú dúpẹ́ bá mi Bọ́lájí alájí yóò bàbá bá rí ga ẹ ṣeun. Kò tì mí lójú o, kò tì mí lẹ́nu. pẹ́sidẹ́ntì Kò tì mí lójú o, kò tì mí lẹ́nu. mo dúpẹ́. Pé mo jẹ́ kọ́nà ọmọ àjọba bàbá rí Gabọ́lájí. Channel of success àlìkọ́sí mi wá ìjọba jálàbí o gbogbo Áfíríkà pátá ó ti kúrò ní Nàìjíríà ó ti di Màríbà. Channel of success. Channel of success. Ìjọba jálàbí o, Àwọn gbogbo àfáàní. Áfíríkà pátá. Ó ti Yá kúrò ní láti fún Nàìjíríà, babaláde ó ti di ìyá. Màríbà. Yàwó ikọ̀ ya ìlú àlìkọ́ yá mẹ́ríkàtà ya ìlú ìjọba yàkọ̀ ikọ̀ ya ìlú Channel of success yá kashfa ya ìlú ìwọ ni òkè tààtì tí ó lé ní ìjọba jálàbí gbogbo Áfíríkà bàbá ni iṣẹ́ ni wọ́n ṣe lóògùn kò mọ̀ jẹ́ ooo bàbá ìbejì lẹ́ẹ̀mejì akin ẹ̀yẹ kádùn ọba kí ló ṣẹlẹ̀ kí ló dé náà kì í ṣolóṣèlú tára ìlú kọdún fún pé yóò lọ́dún mẹ́rin tàbí gan sọ wípé ọdún mẹ́jọ ni yóò lò oníyànda ò sí politics Fẹlá kọ́ ló níyànda bàbá mi ò ní kú lápò ṣùgbọ́n oníyànda
ìjọba jálàbí okùtì ẹ má ló kúrò yànda iná tọ́lọ́m dámọ̀ ni ẹni ní kò kú ìyànda kó mọ ní ṣọ́lọ́run ni ìmúlẹ̀ Tájí Kábírù àṣìpà gbogbo Òṣogbo aláṣẹ kẹ́tọ́ọ̀dù of complete tó kárí ayé ẹ̀ṣẹ̀ tọ́jú wájú ráhùn fún bàmí orí mi kéwù aláṣẹ wúlẹ́dẹ́bù of complete tó ti gbáyé ìmúlẹ̀ Tálájí láti mú bàkínní bàbá mi ẹ̀ṣẹ̀ tọ́jú wájú Yamadu bàmí amúnigun ìmúlẹ̀ ti fẹ́ ayé mi abẹ́fẹ́ Saoty Arewa alájí abdulganiyu àmọ́ragàdì ńkọ́ ẹ bá mi kí bíyè tójú bíyè lọ ṣe máa dídì kọ́lọ́ máa dà wá nìkan ìjọba jálàbí tàwa torí mẹ́lẹ̀ta fi ń ríran ni o ọba òkè mẹ́jọ fún channel of success ojú báyìí lọ ṣe bí o. Ọlọ́run máa yọ̀wọ́ lọ́rọ̀ mi Ọlọ́run máa padà lẹ́yìn mi Ọlọ́run dákọ̀ má fìtínà mi Ya Rabbi máa fàdánwò kàn mí o. Ọlọ́run dákọ̀ máa yọ̀wọ́ lọ́rọ̀ mi. Àmín o. Ọlọ́run máa padà lẹ́yìn mi. Àmín o. Ọlọ́run dákọ̀ má fìtínà mi Ya Rabbi máa fàdánwò kàn mí. Afami àgbàdàndarí Maulana Sheikhuna Habibu Ayatullahi Ali Adabi ẹ̀yin lẹ ṣe ládùúrà fún mi kọ̀mọ́ndà pé bó tilẹ̀ wù kó rí èmi náà wá gbérí ó ti gbà ó ti ṣe àsọ̀ọ̀sẹ̀ la fún yín àfọ̀ṣẹ kọ́ rárá o àdúrà ti gbà mo dúpẹ́ o Sheikhuna Habibu o èmi ò láfa méjì o kọ̀mọ́ndà ọmọ Gàmbàrí o bàbá mi dáńgbárí bàdúrà yín bá tún gbà wà láì mo máa sanjọ́ ó máa mú mi dìnnà yín Ya Rabbi májò ṣẹlẹ̀ sí mi láì àmín. Ọlọ́run dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ mi Ọlọ́run máa padà lẹ́yìn mi Ọlọ́run dákun má fìtínà mi Ya Rabbi máa fàdánwò kàn mí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o tẹ̀dúró wípé ojú ò ní tì mí o kọ̀mọ́ndúdú olórin àgbáyé o mo dúpẹ́ fẹ́yìn olólùfẹ́ mi Àyìndé Sheikh Abdul Kádírì oníkẹ́hùn bàbá mi o kọlọ́hún dákun jẹ́ kárí bàbá pẹ́ oníkẹ́hùn onímọ̀sí kẹ́ má ṣe sanku o ìmọ̀lẹ̀ Ìlọrin òun sáà ni òní kan àṣekì Adébáyọ̀ àti Màlígàsì àfa lásọ̀ọ̀sẹ̀ kọ́lọ́hún máa ṣe dààmú wọn òsì òyẹmí ṣéun kó ń fàyè kúnnù àlè àdàbí ẹ bá mi ṣètọ́jú sí i lèmọ̀kì tún mi bàbá mi alájà ni o ẹ bá ń kí bàbá Sheikh Abdul Kádírì ọmọ ayára Ọlọ́run wa àlè àdàbí ẹ bá mi kásìbù náà la o àlìkọ́sì ní ọ̀sọ̀ ìmúlẹ́ṣẹ̀ òun mọ́ tàdọ̀ ajé tó mọ bí ẹ bá mi kí àlìkáàdì. Ọlọ́run dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ mi Ọlọ́run máa padà lẹ́yìn mi àmín. Ọlọ́run dákun má fìtínà mi Ya Rabbi máa fàdánwò kàn mí. Ọba Galadima ó máa wà alright ló tẹ̀ tí wà alright kẹlẹ̀ gan sàgbéjẹ́ máa wọ kẹlẹ̀ gan sàgbéjẹ́ máa wọ ọkọ̀ alájà Fatima ọkọ̀ wájà Fáyínsá ìmúlẹ̀ tó láṣẹ́hùn Abdul Kádírì àbánú olówó orí mi ìfẹ́ mi kọ̀mọ́ndúdú ògo ní Gàmbàrí ògo àgbáyé ọkọ̀ kì í báyà bàbá bèrè bá sí ti bàbá Ọlákọ́yìndé ìmúlẹ̀ Tájà mọ̀dù Bọ́lájí Saoty ọkọ̀ Ráfà Bọ́láńtà pẹ̀lú Káyìndé ọlẹ́sìn ọ̀fíṣà dáadáa ńkọ́ ọkọ̀ Àbọ̀ṣẹ́dé bàbá Jàmálùdí mi àjọṣe yìí oníbàjẹ́ lọ́la àárín. Ọlọ́run dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ mi àmín o. Ọlọ́run máa padà lẹ́yìn mi àmín náà. Ọlọ́run dákun má fìtínà mi àmín Ya náà. Rabbi máa fàdánwò kàn mí. Alájùmí Ismaila Ọláyẹmí apàṣẹ gbogbo Àbújá ọkọ̀ Àṣìdá alábẹ̀kẹ́ mi ìyá ìbejì kó má dààmú láéláé. Ọláyẹmí ò correct bó ṣoore ó ti forget gbogbo tó select
apàṣẹ kọ́ba má ṣe reject kọ́tà mọ́mọ́ dé set ẹni ọlọ́run ẹ̀zọ́ lẹ́yìn fẹ́ mọ́ lament kí ó lè bá ẹ forget gbogbo ń tẹ́gbìn first lẹ́ máa harvest oore tó tún gba the best òun mà ló tún ka next so ti yé ẹ o get tí ò bá yé ẹ forget gbogbo tára pàṣẹ ẹ máa kálùdò last ni Aláàjì ọmọ Káyọ̀dé ọlá dams èké ìgárá Aláàjì gbọ́bà níyì ọ̀fẹ̀gbẹ̀ dílà dálí Fúlàní USA ọmọ Bọ́lá kọ́lọ́ mẹ́jọ mọ̀ níra ẹ bá mi tọ́jú Alfúlàní Ajá ìjọba tálábì gbogbo Òṣogbo kí ni jẹ́ gbàgbé Alájà Abdulganiyu Àyìndé Ìṣọ̀lá mi ìrọ̀rùn wọn ọkọ̀ Láwùmí ìyẹn l'Amẹ́ríkà kọ́bọ̀ lọ́rùn mẹ́jọ mọ̀ bànújẹ́ lọ́yà balẹ̀ kí sùúrù láìmọ̀ náà àyàbá mi ti ń jẹ Sùláìmọ̀ náà o l'Amẹ́ríkà náà wà ẹ bá mi kí wọ́n kí ni jẹ́ gbàgbé Hájì Abdul Ramoni ọmọ bàbá ń Ṣómólú nílùú Texas kọ́lọ́hún jẹ́ òkèrè wá sílé alájàbọ̀ lágòdì ìyá wa obìnrin bí ọkùnrin ni Jẹ̀mílà ọmọ Kẹ́mi ò kó pẹ́ láyé Bọ́lá gòdì kó má ṣe máa bànújẹ́ ìmúlẹ̀ tàbí dolú ní Rúkọ́yà ẹ bá ń tọ́jú Káírọ̀ mi àgbékẹ́ aya bàbá mi èrè àṣàlátù ìmúlẹ̀ ṣéwù mi bàbá authentic Sẹ́ífùlì Kọ́ọ̀dìríyà ìmúlẹ̀ tàlájà mi Ṣẹ̀rífà Bílíàmínú kọ́lọ́hún máa ṣe páyín kọ́lọ́hún mọ́dàmú màmá wa Kàdíjà tún yẹ yóò gé Kẹ́mi ogun Bàlíkísù Àṣàbí ìgò kò pẹ́ láyé àwọn eléyìí wọ́n ṣèyàn dáadáa. Àwọn ṣèyàn dáadáa èèyàn pàtàkì ni wọ́n láwùjọ wọ́n ṣèyàn gidi. Ajábí Fàtáyì Kéwúlérè Alábí ọkọ̀ ajá mọ ìbá ọkọ̀ ajá nọ́sọ bá mi tọ́jú bàbá mi Hájì Abdul Rashidi àmàlẹ́ jẹ́jẹ́ tèmi ìwọ mọ̀mọ́ nira Aláàjì Ìbúrò ìmọ̀ pópó ọ̀la tó jẹ́ Nasarawa àwọn ṣèyàn gidi o. Àwọn ṣèyàn dáadáa èèyàn pàtàkì ni wọ́n láwùjọ wọ́n ṣèyàn gidi. ẹ̀kú àdúró tí mo lánàá ṣe ń la bíbù ìjọba tèmi lágbàdì kọlọ̀ bá mi sọ gọ́ọ̀mẹ̀ntì ẹ bá mi tọ́jú àṣewù náà kéwù gbè mí àsùnmọ̀ yìí ẹ bá mi kì mọ̀ lánàá ṣéwù sọ ìbúlí Kúránì kọlọ̀ mọ̀dàmú wọn mi ò jẹ́ gbàgbé ṣéwù lókù mọ́nú sálẹ̀ kòtò ẹ bá mi tọ́jú àtàyèsè ní Jackman ṣàbdọ̀lẹ̀ wá sí ọmọ bàbá lágédé àṣewù Fàtáyì àríbídèsí kẹ́ẹ̀mọ̀mọ̀ nira ẹ ṣe tọ́jú ṣẹ́yìn o Ọlọ́run dákun àbábúlé òkè wọ́n ṣèyàn dáadáa Sheikh Abdullahi ọlọ́sàn Ìfẹ́mi aláwẹ̀ dá mi àfàsọ́dìkì Ọ̀yọ́ ìmọ̀lẹ̀ mi ọmọ oníwàásí àgbáyé ọ̀rẹ́ mi bàbá Khalifa ọ̀rẹ́ Mọ̀lánà ìjọba alágúnmu ṣètọ́jú Abubakar Gani Bature afásakari ìyàwó sóró sars kábàbà wa wọ́n ṣèyàn dáadáa. Àwọn ṣèyàn dáadáa èèyàn pàtàkì ni wọ́n láwùjọ wọ́n ṣèyàn gidi. Aláàjì Taofiki ọmọ tọ́ṣọ mi kò pé onírin àwọ̀ Saoty bàbá máa búgbà olólùfẹ́ Saoty bàbá bíbù ọkọ̀ Mariam kí wọ́n mọ̀mọ́ nira Alájà Rọ̀ṣídà ọlọ́dọ̀ mi Adúnni kí ni jẹ́ gbàgbé Ìfẹ́mi ya Ayétúndé Aláàjì Sulaiman Hafsa Sawili wa ẹ bá ń kí mọ́mọ́ mi Alájà Hafsa Jerisin production ẹ ṣe mo dúpẹ́ ẹ kú àdúró tí olórin àgbáyé iléeṣẹ́ rẹ̀ ò ní jóná bá mi tọ́jú Kúbà Ìkòròdú lọ́gá wà lọ́wọ́lọ́wọ́ Ìjẹ̀rìsìn wàrà fàánà o.